Africa Content TV. Èmi ń jọlá Ìbàdàn tí wọ́n dé London Ìbàdàn pọ̀ nínú gan Canada Ìbàdàn àpọ̀ọ̀lù bẹ́ẹ̀ ni gbogbo òde ṣùgbọ́n nǹkan kan bá àyà ọ̀jẹ́ apá rẹ̀ ó kù jù tán lọ. Àwọn àbàdàn inú mi dùn pé mo ní opportunity láti sọ̀rọ̀ báyìí. Ìrọ̀sán yẹn bá ń wà pé olórin tá a bá kọ ẹ lórí stage ojú tẹ́lẹ̀ mi fi máa ń wọlé fújì ní pé àwọn olórin ríà tọ́jú ni wọ́n ríà tó ní kan ni wọ́n. Iṣẹ́ wa ló gba pé ká ní action ká ní quality ayé ń fẹ́ torí kò tá a jẹ àwa náà ṣe kéde là ń wá kò sẹ́ni tí ò lọ́gbọ́n ní. Ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn akẹgbẹ́ mi tí wọ́n ṣe ẹ jẹ́ kí bàbá ká máa support ara wa ẹ má máa jẹ́ ká máa nínú ara wa kí ni yẹn bá wa jẹ́ ń bàdàn. Nǹkan tí àwọn bàbá yìí ìgbà tí mo dé Canada nǹkan tí wọ́n ṣe inú mi ń dùn ó lè rí pé àwa ìwé tá à ń dìde ń sìn àti kóra wa jọ ìgbà tí àwọn bàbá beggar first kan wá sílé mi ìwé tí mo ṣe bá wọn sọ̀rọ̀ inú àwọn tó dùn nítorí pé báwa ṣe ń dà fún Ìbàdàn ní òkè ìta ìbẹ̀rẹ̀ sì máa rẹ́pù nínú tó jẹ́ bàjẹ́ fún ẹni ló máa fa wà sẹ́yìn. Tẹ́bàdẹ̀ wo àwọn nǹkan mìíràn wọn ń gbé wá sọ́yọ̀ state tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ tẹ́bà sọ pọ́yọ̀ state Ìbàdàn náà láti gbé oṣù àwọn nǹkan báyìí kì í sábà rí àfiwéyà Ogun state or Lagos state. Wá bí nǹkan báyìí ṣe ń dìde ẹ̀yìn ẹlẹgbẹ́ wa àwọn bàbá yìí wọ́n ń fi nǹkan bá jẹ lẹ́gbẹ̀ẹ́ sọ́n fi lẹ̀ ìgbé bá ṣe máa ṣe kó lẹ̀ ti gbìyànjú àwọn bàbá màmá yìí wọ́n gbìyànjú àwa ní kẹ́ẹ̀kẹ́ ká ṣe àwa ní ọ̀kan káyà àwọn ọmọ tó tún bọ̀ lẹ́yìn ó tún lè bá a dá ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì mo lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn ẹgbẹ́ ti ẹgbẹ́ wa because ara yín lèmi náà àwa ẹgbẹ́ dáadọ́ pé àwa kò sí àwọ̀dù náà ti bàbá wa gbà lọ́dún Canada wọ́n fà wá náà Canada àgbà lọ́dún àgbà káàkiri àwọ̀dù náà fún wa àfi ń gbára wa nínú Ọlọ́run jẹ́ kẹ́gbẹ́ báyìí tún Ọlọ́run jẹ́ kẹ́gbẹ́ ìtú. Orí mi dára n'Ìbàdàn náà bí mi ò rẹ̀ orí mi dára lèmi sí orí mi dára n'Ìbàdàn náà bí mi ò rẹ̀ ìlú ọlọ́lá òun Ìbàdàn ìlú olóyè tiwa ìlú olókìkí o Ìbàdàn ìlú olóyè tiwa orí mi dára lèmi sí orí mi dára n'Ìbàdàn náà bí mi ò lè ẹ bá ń gbọ́ mọ́ òkè ẹ má jẹ́ ká kọrin abíbíbà ẹ jẹ́ ká lọ kọ́ báyìí àwọn àfọ àwọn ọkùnrin gbogbo wọn wà òkè sọ́ọ̀lọ́jà ẹ lọ sọ́ọ̀lọ́jà. My teacher, ẹ dábàá yìí náà ẹ máa ń ṣe ọ̀sẹ̀ lórí tó ń lọ ẹ lọ sọ́ọ̀lọ́jà. Lórí aláàjì ti gbowó eré oúnjẹ ní o àti Sunday Ìbàdàn ẹ lọ sọ́ọ̀lọ́jà báyìí. Aláàjì Adébísí Táyé Currency bàbá ọmọlẹ́bù bàbá Yéṣu bàbá at 50 I celebrate Táyé Currency Ìbàdàn á mìtì bàbá at 50 ìdáméjì 100. Ìbàdàn Mega Force presents most outstanding personality award WISAC to Alhaji Táyé Adébísí Currency in appreciation of your exceptional contribution to the development of Ibadan. It is dated today, the 24th November 2024. Ẹ bá àpàtà fún Táyé Currency ẹ sọ́lọ́jà. Ẹ sọ́ni kẹ́tù o ẹ lọ sọ́lọ́jà ẹ sọ́ni kọ́ọ̀dù.
sì gbà wọ́ọ̀dù lọ́wọ́ ẹgbẹ́ Ìbàdàn Mega Boys. À ń lọ sọ́kà àkiri àgbáyé pé táwọn kọ́rẹ́sì ti di ọmọ ẹgbẹ́ Ìbàdàn Mega Boys. Ó tó wá di bẹ́ẹ̀ lọ, báwo ló ṣe lọ́kàn yín? Kí sì ni ìrànlọ́wọ́ ẹgbẹ́ ó fà ti yé? Ṣọlá sọ́nà ọ̀la ni wọ́n sá. Mo fẹ́ tó nígbà tẹ́ ti wá sọ́dọ̀ mi. Ilẹ̀ tí wọ́n rí ìgbà tí mo lè ṣe fún mi. So nígbà tí màá ṣe fẹ́ gbẹ́, mo fẹ́ kẹ́kẹ́ kí n sọ. Àwọn tó ń sàmúlò wà ní. Ẹ̀rọ mi ò ní ẹwà mi. Mo ń gbowó lọ́wọ́ tí a máa kó ní ilé sí mú wájú wọn. So ẹ̀jẹ̀ bàbá ní ìlú. So ẹ̀jẹ̀ kí ẹ̀jẹ̀ kó wà láàrin wa. Àbí ìtọ́tẹ̀ wá sọ́dọ̀ mi kan ẹ̀ tí mo rí ẹ̀ tí mo jẹ́. Àbí olórí kan ní kí ni ilé ayé lù ú ni mo ti mọ orí ẹ̀jẹ̀ wọ́n ti sọ orí ẹ̀jẹ̀ mo ti mọ so sọlá ń gbé kalẹ̀ a ṣe dáadáa a ṣe kéde a ṣe dáadáa ní fi sítórì sí o tó bá ṣe mọ́. Ẹjọ́ àtàfún àlákì káyé sí kọ́rẹ́nsì. Ẹ ṣe kọ́ ẹ kún ìdílé. Thank you so much. Àyà darí ètò ẹ̀ṣọ́. Yes, bí ètò ṣe ń tẹ̀síwájú, ẹ rí i pé a ti ń bá ètò náà lọ síbi tí ó ní àpẹẹrẹ ní wẹ́rẹ́wẹ́rẹ́. Lónìí tí ẹgbẹ́ gbogbo àwa tí a jẹ́ akọ̀ròyìn